Hello, ẹ káàsán, èmi mà ní o. Èmi ọ̀rẹ́ yín, Cecilia Gbajúmọ̀ the Tailor. Mo tún wà o, ṣùgbọ́n jí ẹ̀ wá fọ yìí o. Tó ọmọ ní níṣẹ́ ló ń fetí mọ́ ẹ̀gbẹ́ gànà níbẹ̀ yẹn. Ó ní kí n gíyàn òun, ò tún mọ ìráyè. Mo wá sáré gíyàn fi kó lọ bá mi ṣe nǹkan wá kí n lè ráyè sáré jí ẹ̀ bí ìnáwó yín pé ẹ jọ̀ọ́ kí ni Yorùbá ìráyè. Ẹ jọ̀ọ́ Ọlọ́run ò ní táṣe yín torí bí mo ṣe ń yàn sẹ̀gẹ́ níbẹ̀ gbogbo èèyàn ló wò pé kò sí ibi tí mi kàwé dé. Ìfún gan-an àwọn ṣùkúù tí mo ní òun wá ń kọ́ mi ní English yẹn mi jẹ́ kó hàn sí wọn pé mo ṣe ń kọ́ òyìnbó ni. Mi jẹ́ kó hàn sí wọn. The small òyìnbó tí mo ń fọ̀ yẹn wọn mọ̀ pé mo ṣe ń kọ́ ni. Àwọn ọmọ yẹn atúniláṣìírí àwọn wọ́n fẹ́ máa mọ gbogbo nǹkan. Wọ́n wá ní pé kí n sọ ìtumọ̀ ìráyè fún wọn. Kò dẹ̀ ń ṣẹjọ́ mi o. Àmì kò ń ṣẹjọ́ wọn náà, mi lè blame wọn o. Jẹ́jẹ́ ni bọ̀dá oníbọ̀dá kan tó lọ. Bọ̀dá yẹn máa ń bá mi ṣe ní ṣọ́ọ̀bù mi bẹ́ẹ̀. Mo wá rí tó ń bú sẹ́yìn tó ń rẹ́rìn-ín. Mo wá pé èsì bọ̀dá ẹgí wá. Èmi gan ṣòfófó díẹ̀díẹ̀ náà ká má pọ̀. Bí mo ṣe pé bọ̀dá yẹn nìyẹn o, bó ṣe wá nìyẹn. Mo wá béèrè pé kí ló ń pa yín náà ẹ́? Ló bá ní èèyàn kan mà ló ń ṣe fọ́tò ẹmọ kíní tẹ máa ń ṣe, tẹ máa ń gbé, tẹ máa ń wora yín yẹn, tẹ bá ń rìn lọ yẹn. Ó bá ló wá ń ṣe. Bó ṣe jásẹ̀ sí kòtò yẹn ló bá ṣubú álẹ̀ gbaragada. Ó ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní mẹ́rin nìyẹn tó ń bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn. Ó ní gbogbo ìráyè òun ló ń rò òun. Ó tán o, ṣe ọmọọṣẹ́ mi bẹ̀rẹ̀ sí ní rò mí pé ọ̀gá kí ló ń jẹ́ ìráyè? Mi ò dẹ̀ mọ̀ bí màá ṣe túmọ̀ ìráyè ní èdè Yorùbá. Ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́, mo tún wá. Àṣé wọn ò ní tú o. Àṣé yín kò ní tú, àṣé yín á máa bọ̀.